Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o, a kú ìsinmi ẹ̀ní. Ìsinmi aláyọ̀ la ó máa ṣe títí ayérayé. Lórúkọ Jésù Olúwa wa, àmín. Announcement tá a tún gbọ́ lénìí. Wọ́n ní kábíyèsí, ó ti sọ̀rọ̀, ó lọ announcement tó ń ṣe lénìí, that is final. Wọ́n ní ó nífẹ̀ẹ́ Naomi, ó ń jẹ òògùn, ó ń ṣe òògùn, ó ń ṣe gbẹ́gbá, ó ń ṣe jùjú fún kábíyèsí. Kábíyèsí ní jùjú ọ̀nà jùjú. Gbogbo ìtẹ̀yìn tí ń ṣe ẹ̀yin tẹ̀yìn sọ pé Naomi ń ṣe jùjú. Ó fi jù. Kí ni nǹkan tẹ̀yìn gbà jáde nínú gbogbo jù ẹ̀yin tó jẹ́ pé ojúlówó jùjú lẹ́yìn ń ṣe. Eré tẹ́gbà bọ̀dà. Original jùjú tẹ́ ṣe tẹ́ rò pọ̀ original. Ó lò fo lẹ̀ mú. Naomi tó jẹ́ pé ó ń ṣe jùjú, ẹ wádìí jùjú Naomi, ẹ rí. Ẹ wádìí jùjú, ẹ rí. Ẹ kúkú mọ irú jùjú tí Naomi ń lò. After all, Naomi ò ṣe jùjú. Ọlọ́run ọba tó dá ayé, tó dá ọ̀run, tó dá èmi tẹ̀mí, tó dá ẹ̀yin ènìyàn. Wọ́n ní Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀. So yẹn pé gbogbo àwọn èèyàn tó wà láyé yìí, Ọlọ́run dá wa sí ayé gẹ́gẹ́ bí àwòrán ẹ̀. Òun ló fi ń túbà tó fi ń túṣẹ́ tó jẹ́ pé ẹ̀mí wa ó wà lọ́wọ́ Ọlọ́run. Òun ló fún wa lẹ́mìí. Ta ló fẹ́ rí ẹ̀mí rà? Ta ló lè rí ẹ̀mí rà lọ́jà? Tí gbogbo wa ń ta fèlèfèlè tó ń ṣe fún. Àwọn tó gba Jésù gbà, àwọn tó mọ Ọlọ́run. Àwọn tó dẹ̀ mọ̀ pé Ọlọ́run wà, wọ́n wà. Àwọn náà ń gbádùn Ọlọ́run. Àwọn náà ń gbádùn ayé. Ṣé rí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe bí? Tẹ́ ẹ̀ sáré síbi, tẹ́ ẹ̀ sáré sọ̀hún láti bá ti ọmọnìkejì jẹ́. Inú ewu ìdájọ́ Ọlọ́run lẹ wà láyé. Nínú ayé yìí lẹ́tì máa jẹ ìyà yẹn àti ìrora yẹn. Títẹ̀ máa fi dé ọ̀run. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní kábíyèsí sọ̀rọ̀. Bàbá yẹn ò ní sọ̀rọ̀ tán. Kábíyèsí náà òun ò ṣe ní nífẹ̀ẹ́ Naomi. Bí ìjọba òun ṣe rí láàfin Naomi ni. Bí ìjọba òun ṣe ń tẹ̀síwájú Naomi ni. Ẹ̀mí òun tó wà tóun ń lò pé Ọlọ́run ni. Torí nǹkan tó ṣe ń sọ pé Naomi ni. Torí Ọlọ́run alààyè. Ọlọ́run tí kì í ṣe bí tó jẹ́ pé rere lọ́lọ́run ṣe. Òun ni Naomi. Tó ń torí ẹ̀, wọ́n ní kábíyèsí máa ń pe Naomi ní ayé mi, ìfẹ́ mi. Gbogbo wọn ní aṣọ èjìká tó jẹ́ káṣọ òun jábọ́. Ó ní èjìká òun tó jẹ́ káṣọ jábọ́. Ó ní kí ló dé tó wọn ní nífẹ̀ẹ́ Naomi. Ó ní kẹ́ túbọ̀ tẹ̀síwájú nínú kẹ́ máa ṣe bí, kẹ́ máa ṣe òògùn. Ọ̀la wọn gbé gbá òògùn wọlé. Ọ̀la wọn tún làwọn gbé ìkòkò ṣáàsùn ibi tó máa fi pa Naomi wọ́n gbé wọlé. Kí ni àbọ̀jáde yín? Bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyà ń jẹ yín. Bẹ́ẹ̀ ṣe ń gbé jáde làṣírí yín ń tú. Ǹjẹ́ àṣírí yín ò wá tú báyìí? Wọ́n ní kábíyèsí sọ pé ojoojúmọ́ ayé yìí làṣírí yín ń tú. Ojoojúmọ́ ayé yìí lẹ́ ń gbé oògùn wọnú ààfin òun. Ẹni tó bá jáwọ́ nínú oògùn ṣíṣe kó máa kó oògùn wá sínú ààfin òun. Ó máa rí nǹkan mọ́lẹ̀ ní ààfin òun. Nǹkan tójú ẹ̀ bá rí kó máa fara mọ́. Àwọn kan ní kí ló dé tí kábíyèsí ò tú oògùn jayé lẹ̀. Pé ẹnikẹ́ni tó bá ṣe oògùn kóògùn àbógùn ibi, iṣẹ́ ibi fún ọmọnìkejì láàfin. Pàápàá jùlọ Naomi àti àwọn ọmọ ẹ̀. Ẹnikẹ́ni tó sọ pé kò fẹ́ rí sí wọn ní búburú. Pé kí oògùn jayé kó dá síríà fún. Ó dàbí pé kábíyèsí ó kàn ń ṣàánú wọn ni. Torí kábíyèsí lóhùn ò fẹ́ ní ìpalára àwọn ẹnikẹ́ni ní ààfin òun torí wọ́n wà ní ìkáwọ́ wọn wà lọ́ndà wọn. Wọ́n ní kábíyèsí wá ń pàṣẹ lónìí pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe oògùn tẹ́ fẹ́ kí ààfin òun kó tẹ̀síwájú. Wọ́n ní ẹ máa ṣòfò ni o. Ó ní tóun bá tiẹ̀ ṣépè.
ó lóun ti sọ fún Naomi ìyàwó òun pé kó gbáradì bọ́n ṣe ń gbé kòkò ògùn wá kí Naomi òun ti tú Naomi sílẹ̀. Naomi gan ń ṣàánú Naomi, wọ́n ní Naomi ń ṣe àánú pé Ọlọ́run dáríjì wọn, ọba dáríjì wọn kó ṣàánú fún wọn torí gbogbo nǹkan tó ń ṣe pé Ọlọ́run kó jẹ́ kó yé wọn. Wọ́n ládùúrà tí Naomi ń gbà nìyẹn. Àdúrà tí Naomi ń gbà, àdúrà tí ó jẹ́ pé kò ṣe nǹkan àbùkù, kò ṣe nǹkan ìpè kankan sínú àdúrà tó ń ṣe. Wọ́n ní gbogbo nǹkan tó ń ṣe fún Naomi pé Naomi kan máa sọ pé Ọlọ́run dáríjì wọn, wọn ò mọ nǹkan tó ń ṣe pẹ̀lú wọ́n ṣe ń ní lára, pẹ̀lú wọ́n ṣe ń pa lára. Kì í ṣe pé òun nìkan, òun àtọmọ ẹ̀ àtọkọ ẹ̀ tó ń jẹ́ kó òun lálàáfíà nínú ààfin. Torí ẹ̀ ló ṣe máa ń sá fún wọn lè pé jẹ́ kí òun fi tiẹ̀ fún wọn láàyè díẹ̀, kóun fún wọn láàyè díẹ̀ kóun kọjá s'Ákúrẹ́ bóyá inú wọn lè yọ láti lè yí padà àbí láti sọ pé ok àwọn ti fẹ́ tọrọ ìdáríjì tó jẹ́ pé tó wá látọkàn wọn. Wọ́n ní nǹkan tí Naomi ṣe ń dákẹ́ ni. Àìjẹ́ bẹ́ẹ̀ ìkúnlẹ̀ 7 days of prayer ó tiẹ̀ jẹ́ pé ó tiẹ̀ gba àwẹ̀ 7 days láì ṣe pé bíríbírí o, láì ṣe pé àwẹ̀ funfun o, pé tóun bá kúnlẹ̀, tóun bá lọ sórí ìkúnlẹ̀ òun sí àwọn olórí yẹn bàbà àwọn gan wá mọ̀, wọ́n á gbélé gbọ́. Ẹ̀sà àdúrà dáríjì ló ń gbà fún wọn. Òun lè ṣe rí wọn tán ṣe ń ṣe wíléké. Wọ́n ní kábíyèsí wọn fẹ́ lọ pé gbogbo ògùn tẹ́tí ṣe láti di ẹjọ́ yìí kílẹ̀ mú bọ̀ kí ni nǹkan tó dà fún yín kọ̀ràn bẹ́ẹ̀ wàhálà ìdààmú sákiri sásíbí sásọ̀hún hílà ẹni tó lóyún owó ọkàn balẹ̀ láti ná owó ẹ̀, ẹni tó ní gbogbo nǹkan tí kábíyèsí fi tẹ́ wọn lọ́rùn wọ́n ní ìyà àti túláàsì àwọn fẹ́ fi lo ilé ayé wọn gbó. Kọ́lọ́run kó ṣàánú fún wa, kọ́lọ́run kó ṣàánú fún wa. Wọ́n ní kábíyèsí ti sọ̀rọ̀, wọ́n ní kábíyèsí ti bínú sọ̀rọ̀ pé ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ní tẹ́ lọ́rùn, ẹ̀yin tó jẹ́ pé oògùn ṣáá ni lè fẹ́ máa ṣe ní ààfin. Ó ní Ọlọ́run ti mú yín, ó ní kẹ́ túbọ̀ tẹ̀síwájú ọ̀ọ́kọ́ ikúkú stop. Tẹ́ ẹ̀ bá stop ìyà jẹ yín o, ìyà jẹ yín torí òun gbẹ́kẹ̀lé Ọlọ́run ọba ìyanu, ó gbẹ́kẹ̀lé Ọlọ́run tó ń lo ìyàwó òun. Ẹ̀rú kú mọ̀ pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe sí náà ń ṣe ní gbogbo ẹ̀ ń bàjẹ́ ni. Kọ́ ní kábíyèsí ni kí wàá lè re yín, kí ni ìdààmú yín? Ẹnikẹ́ni tó bá ṣoògùn nínú ààfin pé kẹ́ stop ẹ̀, tẹ́ ẹ̀ bá stop ẹ̀ wọ́n ní announcement kábíyèsí announce láàfin pé gbogbo yín pátápátá ẹ máa ṣubú dànù, kẹ́ má sọ pé òun ò kìlọ̀ fún yín pé kí lè re yín nínú oògùn tẹ́ ń ṣe bàjẹ́ sínú ààfin, tẹ́ ń ṣe bàjẹ́. Ó ní kí lè re yín. Kábíyèsí ní kí ló dé tóun ò ní máa nífẹ̀ẹ́ Naomi ò fẹ́ ibi kankan nínú ààfin. Naomi mọ bọ́lọ̀ ń ṣe ràn pé kó ṣe ní ààfin kan tóun fi gba tiẹ̀. Ẹ mọ̀ pé ìgbà míì máa ní òun lọ ṣọ́ọ̀ṣì. Wọ́n máa bóun pé ẹ̀ṣẹ̀ bó sọ fún òun pé òun ní ṣíṣe. Wọ́n sọ fún un pé àníṣe wọ́n fi ṣe yẹ. Even àwọn ìka alàgbà tó tún wà táwọn kan wà láàfin tó ń bá wọn olórí yẹn gbìmọ̀ pọ̀ láti ṣiṣẹ́ ibi. Wọ́n ní kábíyèsí sọ pé tóun bá tẹ̀lé Naomi lọ sí ṣọ́ọ̀ṣì àbí tó bá tẹ̀lé kí n tóun bá ṣe tọ́lọ́run ṣe rò pé bóyá ààfin yìí lè rojú màráyè tí Ọlọ́run ni. Wọ́n ní Ọlọ́run ní ilẹ̀ àti ẹ̀kún, ló ní ilẹ̀ àti ẹ̀kún ayé àti àwọn tó tẹ̀lé sínú. Yes na, ó nítorí ọmọ yẹn ìwà mímọ́, kò sí àléébù kankan lára Naomi. Ìlọsíwájú ni Naomi, ìlọsíwájú ààfin yìí ni Naomi ni concern ni Naomi ní gbogbo ìgbà. Kí ló dé tó wọ̀n nífẹ̀ẹ́ ọmọ tó wà pa lára òun, ọmọ tí ò fi oògùn sóúnjẹ fóun, ọmọ tí ò sọ bí ilé ayé òun, tí ò ní ìpín nínú ìbàjẹ́ inú ilé ayé òun, tó fẹ́ kí ìtẹ̀síwájú kó wà ní ààfin lòun máa sọ pé òun máa kẹ̀yìn sí. Kẹ́túbọ̀ máa ṣe oògùn ẹ̀ túbọ̀ máa ṣe, kẹ́ máa ṣe jùjú, kẹ́túbọ̀ máa ṣe sínú ààfin pé ń gbò bá ya
n ò bá yá. Ó tiẹ̀ dúpẹ́ pé Ọlọ́run fún ìyàwó òun ní agbára láti máa cast, láti máa bàjẹ́. Ó dẹ̀ ń bàjẹ́ fún yín. Àdúrà kò tiẹ̀ tí bẹ̀rẹ̀ àdúrà sí yín. Tó bá bẹ̀rẹ̀, ẹ máa já sófo. Pé ṣùgbọ́n ẹ ṣọ́ra, ẹ má gbóògùn wọnú ààfin. Ẹ wá bí ìlọsíwájú ṣe máa jẹ́ ààfin, máa wà láàfin. Pé ṣùgbọ́n bóun ṣe sọ fún yín, tẹ́ bá gbọ́, tẹ́ kọ̀ tẹ́ gbọ́, pé ẹ bẹ̀rù yín níbodè. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa fi ìtókù sí comment section, kéde bá wa subscribe. Kábíyèsí ti kìlọ̀, ó ti ṣe announcement, ẹ̀yin tẹ́ ń ṣe bí. Èmi gbọ́ pé ṣe ni olórí Tóbi, wọ́n lólórí Tóbi sọ pé òun kẹ̀, pé òun tiẹ̀ lè join wọn mọ́, kóun ti kú, pé kò tiẹ̀ sí kankan nínú kóògùn máa ṣògùn, pé kò sí, pé òun ti free o. Ó ní wọ́n ló dárúkọ Ashley àti Mariam, pé òun mingle pẹ̀lú wọn mọ́ láti máa ṣògùn. K'Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀, so shall it be in Jesus name. Ṣé rí gbogbo kán máa ṣiṣẹ́ ibi yẹn, kò sí nǹkan kan bẹ́ẹ̀ lóòótọ́. Kò tiẹ̀ sí òfo náà mú. Ẹ wo gbogbo wọn ṣe ń ṣe. Gbogbo akitiyan wọn pátá, Ọlọ́run kan ba gbogbo agbára wọn jẹ́. Ògo ni f'Ọlọ́run lókè ọ̀run. Olúwa ṣeun. Ọlọ́run túbọ̀ máa fún Naomi ní ọkàn mímọ́ àti àyà àgbàṣe. Yóò túbọ̀ more anointing. Queen Naomi, more anointing in Jesus name. Amen. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Amen. Ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ kẹjọ, ẹ ṣé gan. Mo ń gbádùn yín gbogbo ìgbà. Mo ń gbádùn yín, ẹ ṣé o. Àbọ̀ Ọlọ́run á dájú lórí yín o. Nǹkan kò ní ṣẹ̀mí yín o. Gbogbo alámàárè ikú kọjá bọ́ sínú yìí. Ọdún yìí, tá ti ń lo ọdún yìí lọ. A ti lo oṣù mẹ́fà. Ṣé ẹ rí oṣù mẹ́fà tó kù yẹn? Ẹ̀rí bá ti ṣe, ẹ̀rọ náà gbégbà. Lágbára Kristi Jésù kó tó di ìparí ọdún yìí. Testimony, ìyanu, oríire, àlàáfíà bá lọ. Ọlọ́run máa fi jíǹkẹ́ wa. A parí ọdún náà láyọ̀ àti àlàáfíà. Ayọ̀ àti àlàáfíà tá fi parí. Ayọ̀ àti àlàáfíà tá fi bẹ̀rẹ̀. Ayọ̀ àti àlàáfíà náà la fi parí. Lórúkọ ti Baba àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé.